ṣe àyànmọ́ ògo orílẹ̀ mẹ́ta bóyá àyànmọ́ ògo orílẹ̀ mẹ́ta àyànmọ́ ògo orílẹ̀ mẹ́ta àyànmọ́ ògo orílẹ̀ mẹ́ta. ó gbogbo ìyàwó kẹta. òkúta ọ̀sẹ̀jẹ̀ bí ìrẹsì omi òṣèlú bí ọtí. ọ̀pẹ̀ yìí bó ṣe jẹ lódìdí àbí mo parọ́. ìyí ẹyin dé. ẹ má máa yí kòkò. bí ẹ bá yí kòkò bẹ́ẹ̀ inú alámọ̀ àgbàdé. nítorí kí ló lé ìkòkò lọ́nà. lẹ́sìn ló gbé mi débi. tó bá jẹ́ bẹ́ẹ̀ supply us. CB, anytime, any day. Supply us, CB, anytime, any day. Sábà lẹ́gbọ̀ọ́yẹ, ìlú tuntun máa ti dé. Ó dé ìlú tuntun máa ti dé. Sábà lẹ́gbọ̀ọ́yẹ, ìlú tuntun máa ti dé. Ẹ̀kọ́ mọ́lẹ̀, ìlú tuntun máa ti dé. Ẹ̀kọ́ mọ́lẹ̀. Ẹ̀rọ mọ́lẹ̀ sábà lẹ́gbọ̀ọ́yẹ o, sábà lẹ́gbọ̀ọ́yẹ o. Ó máa jẹ́ bẹ́ẹ̀ nítorí blessing o, bàbá rere má máa jẹ́ ń sọ pé no. Ìgbé tó pè mí o, ìràwọ̀ mi ló jẹ́. Bàbá rere má máa jẹ́ ń sọ pé no. Pé mi ò ìràwọ̀ ga ogun. Bàbá rere má má jẹ́ ń sọ ogun. Ìgbé tó pé mi ò ìràwọ̀ mi ló jẹ́. Bàbá rere má má jẹ́ ń sọ ogun. Ìgbé tó pé mi ò ìràwọ̀ ga ogun. Wọ́n ń bú ẹ ó, wọ́n ń bú ẹ. Blessing. Ènìyàn máa sọ pé kí lọ́lọ́run rẹ̀ lè sí i. Èyí tó ṣe fún ẹ lésì ló sì ń jẹ. Ojú ti pépè ní dání. Wọ́n wá gbàgbọ́ pé sọ́lọ́run rẹ̀ lè sì tọ́lá. Kí máa gbà ní dáadáa lọ́lọ́run mi sọ ooo. Ó ní tó bá ti ṣèfẹ́ tòun gbogbo ní ṣíṣe fún ẹ. All right. Bàbá sóhùn kọ́ ohun ayé ń sọ. Wọ́n ní ta ló dẹ̀bọ̀ fún ẹ tó ní tọ́pẹ̀ ìṣòro. Wọ́n ní ta ló gbójúlé tí o fi ń ṣakọ. Wọ́n ní ròmí tìyẹ tó jó onílù rẹ̀ dá o. Ṣé bí ìwọ àtòbàjáyé àtòmí ìgbà o àtòmí ìfọ̀rọ̀ lọ́wọ́ ọ̀gá ọlọ́lá. Sọ pé kò lè dá. Ọ̀tá gbé lálùgbò rògbò mọ́nà fẹ́ fi para wọ ẹ́. Ọmọ sọ pé kò lè dá. Ẹ bá mi sọ fún Kání Mámà ní pé nánà lè fomi pa. Ìràwọ̀ òní sálá ìyọ̀ o, ọmọ sọ pé kò lè dá. Òkúta jọmọ ló kọ sílẹ̀ ló di pàtàkì ìgbìlì ká má sọ pé kò lè dá. Ènìyàn ní ká níbi ìwé Ọlọ́run ọba òrìbì kan ká má sọ pé kò lè dá. Ká má sọ pé kò lè dá. Ta ló ti rò ọ́ pín? Ta ló sọ pé ò lè débì kan? Ta ló sọ àsọtẹ́lẹ̀ tí ò yẹ sí ayé rẹ? Ká má sọ pé kò lè dá.
ká má sọ pé kò lè dá. Láyé ká má sọ pé kò lè dá. Àwọn àmọ́ o, ọ̀nà má sọ pé kò lè dá. Torí adìyẹ tí òkú sí máa dàgbà ló, ká má sọ pé kò lè dá. Bọ́nà lálẹ́ni tó sọ bàbá o. hallelujah bàbá ìmọ́lẹ̀ dáńkú lélẹ́yìí nìbàdàn ni ọ̀rẹ́ mi dandan nìbàdàn hallelujah bàbá ìmọ́lẹ̀. Lálẹ́ni tó sọ bàbá òde lówó lọ́wọ́. Lálẹ́ni tó sọ bàbá òní sórí ire. Lójú ọ̀tá mi máa lówó lọ́wọ́. Olówó bá tó. Lójú ọ̀tá mi máa bímọ lémọ. Lójú ọ̀tá máa tún fi mọ́tò sẹ́sẹ̀ rìn. Ká má sọ pé kò lè wá tó rí ọ̀rọ̀. Ká má sọ pé kò lè dá. Ká má sọ pé kò lè dá. Ká má sọ pé kò lè dá. Fún ẹ̀fọ́ o, àrà lẹ́kọ̀ọ́ pé kò lè. Àmẹ́ olówó pákó, adìyẹ tí òkú sí máa dàgbà tó. Ká má sọ pé kò bá tọ́ bẹ́ẹ̀. Ìyí ẹyí dó ẹ má máa yí kòkò bẹ́ẹ̀ o. ọwọ́ tá a tún gbé wọlé lọ́tẹ̀ yìí ó tún lé dáńkú bàbá ìmọ́lẹ̀ nìyẹn hallelujah a tún ti wọlé sórí ètò wa o ètò yín ètò gbogbo wa ṣọwọ́ ń yá ẹ tún kú ojúmọ́ nílé ń bì yìí o ẹ káàsán lọ́dẹ̀dẹ̀ yìí ẹ kú rọ̀lẹ́ níbi tẹ́bi kẹ́ bá wà káàkiri àgbálẹ̀ ayé Dayọ̀ Agbọ́lá yín hàn náà rèé ọmọ òsì àṣìṣe ọmọ ẹlẹ́gbẹ̀rin òro èmi lọ́mọ eléso gidigba ọmọ ìṣọ̀nà èso kan mú rẹ mọ olúgbà ọ̀ṣà ti jiná mo tún ti dé wẹ́rẹ́ sórí ètò ẹ kú àbọ̀ ṣọwọ́ ń yá. Ó sì sọ mi kúrò ògo ọlọ́run ibi ká ikú bá látọ̀ ẹni tó bá gbẹ́kẹ̀lé dáwọ́ lórí pé sákọ́fẹ́ rẹ̀ wò lẹ́ẹ̀kan ẹni tó bá gbẹ́kẹ̀lé tó sì yí ìgbà ńlá alágbogbo nífẹ̀ẹ́ nítorí ògo rẹ̀ lọ. Níṣẹ́yìí sọ̀rọ̀ mi ò tọ́pẹ́ ó tọ́pẹ́. ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó jọpẹ́ lọ hallelujah bàbá ìmọ́lẹ̀ wò bá mi gbé wá sílẹ̀ díẹ̀. Ó tọ́pẹ́ wọ́n ti rí mi ní wẹ́pẹ́. àwọn èèyàn tún ti pẹ́ bíbà sórí ètò lónìí o ẹ màmá ṣeun ẹ tún ti dé sórí ètò ẹ kú àbọ̀ ẹ kú àbọ̀ ẹ kú àbọ̀ ẹ gbọ́ bùgá yìí ná Jesse King ẹ kọ́kọ́ bá a gbọ́. remix version lélẹ́yìí ẹ lè má gbọ́ àwọn section kan tó ń jáde ó ní àlùbáríkà. ẹ máa mílíkì. Àlùbáríkà. Ẹ máa mílíkì o. Mo láti dé sórí ètò ní bàgẹ́ abalẹ̀ bàgẹ́ mo ní kí n kó orúkọ àwọn èèyàn ní kó tó sá lọ mélòó la fẹ́ kó sórí ẹ jẹ́ mọ́ kí yín káàbọ̀ ní kọ̀ọ̀kan
mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun ọ̀nà àbúrò mi ọ̀wọ́n ọ̀rẹ́ mi Samuel Adigun ọkọ Mary bó o ní ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyáre láti Dayo Agbọ́lá rédíò TV ẹ kú àbọ̀ sórí ètò Ọ̀làdẹ̀ǹdé orí òkè mo recognize presence yín o ẹ kú àbọ̀ ẹ ṣé Lawal ọmọlára mo rí gbogbo yín ẹ kú àbọ̀ Olúbùnmi Kíkẹ́ lọ́mọ Adébọ̀gún Bùnmi olórin bó o ní ṣòwàpá ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò Ruth Ọláìdé Adéjùmọ̀ ìyá onípọ̀mọ́ ẹ tún ti pàdé wa lórí ètò lónìí ẹ màmá ṣeun ẹ káàbọ̀ ẹ kú ojoojúmọ́ Sùnbọ̀ Akítì ọmọ wọn nílé Akítì lẹ́yìn ọmọ àyàn tó dájú Sùnbọ̀ bó o ní mò ń gbúrò rẹ mò ń enjoy ẹ mo rí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ ṣé ẹ mọ̀ káàbọ̀ sórí ètò Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi dain láti UK bó o ní baba tí mẹ́rin ẹnu ẹ mọ̀ wọ òwò lónìí kẹ́ ẹ ṣòwàpá ẹ káàbọ̀ sórí ètò Aládé Olúwaṣeun ẹ ṣeun tí ẹjọ́ ìwà lónìí o àdúpẹ́ Mata Noyemi Corazon Mata Noyemi Corazon awo tèmi láti bí ọdún 5 ni where you dey when you come studio oya come studio yes I need you in the studio how are you doing feeling good alright yeah. Caroline Eluizebo ẹ kú àbọ̀ sórí ètò exhibit carry Mr. Rasheed welcome to the program I welcome you Cynthia White I can see you welcome to the show Ṣíjúwọlá Adébólú mọ́mí wa láti Sàtátọ́níò ẹ káàbọ̀ sórí ètò mo rí yín o ṣàlàáfíà lẹ́wà ẹ ṣeun àdúpẹ́ Ọmọdúndé Bashir mo rí yín welcome to the show Tósìn Asisat mo kí yín ẹ káàbọ̀ Sisi Ẹwàtómi Adek mo rí yín welcome to the show ọ̀rẹ́ mi dain níyì Ògúnmọ́kùn bóò ni ṣé wà pa ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò God bless you Yéwándé Rita Evans ẹ màmá ṣeun ẹ káàbọ̀ sórí ètò Fúnbí Olújuyìgbé ìyá Jẹ́jẹ́ ẹ mọ̀mọ̀ kú ìnáwó mọ́tò tuntun yẹn bẹ́ẹ̀ tí ẹ fi hàn wá àwa ti rí àwa ti gbọ́rọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun Akínfàd ẹ káàbọ̀ Jesse King lélẹ́yìí ó ní lóní skolobo. Àlùbáríkà ẹ má mílíkì. Ayọ̀dèjì Emmanuel bó ṣe ń wo orí ètò ni mò ń rí ẹ o láti Nàìjíríà ṣé nẹ́tíwọ́ọ̀kì wà dáadáa lónìí ẹ kú àbọ̀ ṣàléwá ńkọ́ ẹ kú iṣẹ́ Olúwa ẹ káàbọ̀ sórí ètò Tọ́pẹ́ Àlàbí bá a gbóhùn sókè. Tọ́pẹ́ Àlàbí rèé ó ní lórí erùpẹ̀. Sùnbọ̀ Akítì ó ní kí n ṣe happy birthday sí Ọmọládé ní Canada ẹ bá wa share lórí péjì yín kọ́mọládé ní Canada orí o Sùnbọ̀ bá mi share lórí péjì jẹ́ kọ́mọládé orí ní Canada yes a ṣe happy birthday to Ọmọládé ní ìlú Canada happy birthday Kadijat Adeleke ẹ màmá ṣeun ẹ káàbọ̀ sórí ètò Tọ́pẹ́ Àlàbí rèé. mo ní lórí ètò yìí
ìgbádùn yín ló jẹ wá lógún. tẹ́ ẹ bá ní ẹnikẹ́ni bóyá bí iṣẹ́ yín ni àbáralé yín àbẹ́bí yín tó ń ṣọjọ́ bí rẹ̀ lójoojúmọ́ tá à ń ṣètò yìí ẹ mọ̀ jẹ́ ká gbọ́ kí ló máa kọ́ sí wa wàhálà tiwa ni kẹ́yìn máa enjoy ẹ̀. Ọmọládé nílùú Canada àṣeyíṣẹ́ mi o ọdún tẹ́ mú yìí ló máa jẹ́ ọdún tó ní dáa jù láti gbé ẹgbẹ́lé ayé. Happy birthday Ọmọládé láti Canada. Sùnbọ̀ Akíntì ló ní mọ́ kí ẹ o. Ànínílé ológo kẹ́mi má pàdánù. Tọ́pẹ́ Àlàbí náà ni lórí erùpẹ̀ lókè erùpẹ̀. Ọlá Olúkan ni administrator gúrùpù kan tí mo wà lórí WhatsApp nìyẹn. bó ni ṣe wà dáadáa láti orílẹ̀-èdè Nàìjíríà. ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyálètò tó ń lọ lọ́wọ́ yìí. Monday to Friday lẹ máa pàdé wa lórí ètò yes láago kan l'American time, Nigerian time aago 7, London time aago 6 àbí ṣé hours lọ ni no Nigerian time aago 6, London time aago 5. yes ẹ máa pàdé wa lórí ètò náà. ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa tẹ share button, ẹ máa share rẹ̀ fún àwọn èèyàn yín. bóyá ẹni ẹnikẹ́ni tó fẹ́ ṣe birthday ni o tẹ̀fẹ́ ká máa kí ẹ jẹ́ àmọ̀ pé ẹ ṣe òkú kan láìpẹ́ àbí ẹ fẹ́ ṣe ni ẹ̀mí ìfọ́lù ẹ̀ dáadáa. ẹ fún mi ní information bàbá yín gbé sáyé. ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò. Ọlá Olúkan ni ẹ kú àbọ̀ sórí ètò. Bí orúkọ tó bá ṣàtẹ̀tì, má ṣàṣínú ọkùn, wọ́n bá ti wá láńdarí lọ. Àpẹ́ láyé o, àpẹ́ o, ikú náà ló pín ọ̀pọ̀pọ̀. Ènìyàn rò ó rẹ̀. Ẹ má má jẹ́ ká gbàgbé o. Orí mi kò mọ̀ bá nínú àjọ láyé yìí ọ̀run nílé. Ọ̀run mi kò sùn. Oníkálukú ti nájà lọ́jà o. Ọ̀túnba Fẹ̀mọ́là Kásítà ẹni mi bí ẹni èèyàn mi bí èèyàn òṣèré olórin àwọ̀ àkàlà ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò. bó o ní Nàìjà bó o ní Ìbàdàn Iléṣà náà ń kọ́ ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. ọ̀rọ̀ wà lẹ́yìn ètò ẹ jẹ́ àpèrà wa lẹ́yìn ètò. Fẹ̀mọ́là Kásítà pè mí lẹ́yìn ètò. Síjúwọlá Adébólú àtúntìrí yín lọ́dọ̀ kejì o ẹ káàbọ̀ sórí ètò. Àfilélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan o. Lẹ́yìn rẹ̀ ìdájọ́ ni tálẹ́ǹtì ta fi fún ọ̀hún gan. Ọmọ ta fi fún. Adéníkẹ́ Bọ́lájókòó Ṣóyọ́yè òní amọ̀rí yín. I can see you, I can see you, I can see you, yes. bẹ́ẹ̀ ṣe rí mi lèmi náà rí yín o. Adéníkẹ́ Bọ́lájókòó Ṣóyọ́yè òní ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ Ọmọládé Awolópé Ìjìọlá Ọmọládé Awolópé Ìjìọlá ẹ káàbọ̀ o. ẹ̀yin lẹ́yìn ṣọdún ní Canada ẹ fi kéèkì tiwa ránṣẹ́. bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ètò ẹ máa share rẹ̀, ẹ máa tẹ share button, ẹ jẹ́ káwọn èèyàn rí. láti Canada ẹ ṣé ẹ káàbọ̀. ẹ̀yin ti Nàìjíríà àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ̀yin ti Amẹ́ríkà àdúpẹ́. ẹ̀yin ti UK bákan náà àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyálètò yìí. Ṣọlá Alison bá mi gbà lẹ́nu Tọ́pẹ́ kó sọ́dọ̀rin ó yá abracadabra. Ṣọlá Alison lélẹ́yìí ó ní lórí ilẹ̀ yìí kí n ṣe rere. Ọmọládé Awolópé Ìjìọlá orí ilẹ̀ yìí ẹ máa ṣe rere ó yá. Lórí ilẹ̀ yóò kí n ṣoríire. Lórí ilẹ̀ yóò kí n jẹ̀nìyàn. Lórí ilẹ̀ yóò kí n lówó lọ́wọ́. Ọlọ́lẹ̀ ilẹ̀ yóò bá mi fàṣẹ sí. Lórí ilẹ̀ yóò
ẹ̀yin tẹ́ báyẹ̀ ṣẹ́ ń wọlé ètò wa ẹ ṣìnà o ẹ ṣìnà orí ètò náà lẹ́wọ̀ Dayo Agboola rédíò TV ni tẹ́ ẹ bá ti download application wa ẹ lọ download ẹ lọ́fẹ̀ẹ́ ni ẹ lọ sí Google Play Store yes ẹ check Dayo Agboola rédíò ẹ download ẹ lè join wa lórí Facebook Samis Dayo Agboola ẹ join wa lórí Facebook Dayo Agbo Media ẹ join wa lórí Facebook ní orí Dayo Agboola radio.com yes ẹ join wa. Ṣọlá Allyson lórí ilẹ̀ yìí kí n ṣe rere Ọmọládé Awolópé Ìjọlá happy birthday once more again ẹ̀yin èèyàn wa lórí ètò ẹ bá wa kí Ọmọládé Awolópé Ìjọlá kú ọjọ́ ìbí o ẹ bá wa kí wọn kú ọjọ́ ìbí Gbénga Oyinlóye mo màmá rí yín ẹ káàbọ̀ sórí ètò Gbénga Oyinlóye mo rí yín o I can see you welcome to the show yes. nítorí ọlọ́jọ́ ìbí òní Ọmọládé Awolópé Ìjọlá láti Canada mo fẹ́ ju orin birthday yìí síwájú Sunny Méjì ni ó ní happy birthday today na your day do ṣàkàrà special song fún Ọmọládé Awolópé Ìjọlá ó yá ẹgbàá. I wish you many happy returns. Happy birthday, that is all I can say. I wish you many happy returns. Throw your hands in the air, wave them like you don't care. Raise up your voice and make some noise. Let the party begin and the love within start to flow. mo rí yín o Báṣolóyè mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò Ọlábọ̀dé Quadri mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ mo ní tẹ́ bá lẹ́nikẹ́ni tó súnmọ́ yín tó ń ṣe birthday ọjọ́ tá a bá ti wà lórí ètò ẹ kàn bíìpù wa ẹ tápù ẹ̀ síbẹ̀ á lè bá yín kí wọn happy birthday to Ọmọládé. Oh yeah, are your friends here? Oh yeah, oh yeah. It's Kola here. Oh yeah, it's Uche here. Oh yeah, it's Amadu here. Oh yeah, oh yeah. Everyone's in a year. There is a special day to celebrate and jubilate. All your family and friends, everyone must attend to
ọmọládé awolópè ìjọlá amen thank you god bless you too. ìgbádùn tí yín làwọn wà fún ẹ hàdùwà samisdayo agboola yes. If they try, then go for Yakata. tòde káyọ̀dé dú ṣàkàrà. Tisha Delia, oh Delia, Fedelia, Fedelia, Fidelia. torí pẹ̀ tí ìfarakùnrin ló ń jẹ bẹ́ẹ̀ de jẹ́ ló ṣe skip bẹ́yẹn o. ẹ̀yà sẹ́ndì kéèkì ẹ̀ àti chicken. Yo, today na your day, do shakara. If they try, then go for Yakata. Today na your day, do shakara. ó dáa Go, go. ìyá òṣè náà tó Today na your day, do bàbá aládùúgbò ẹ̀ bá dá sí ó lẹ́kùnrẹ́rẹ́ mo wà yìí akéda ìró ẹ̀kúnrẹ́rẹ́ mo wà yìí ẹ̀kúnrẹ́rẹ́ mo wà yìí. bàbá aládùúgbò rẹ̀ akéda ìró. ó ní má fi mí dàdí mẹ́rù ọmọláńké ẹ̀kúnrẹ́rẹ́ ni mo wà yìí. adé mi ni olúfúnmilówó ìyàwó ọlọ́lá màmá tí mẹ́rin ọmọ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. bàbá aládùá akédèrò ó lẹ́kùnrẹ́rẹ́ mo wà yìí ẹ fi sí láti kalẹ̀ òkèrè bòǹbẹ̀ ẹ gbọ́ tó o bá fẹ́ jó gan ìlú ẹgbẹ́ ẹjọ́. ayé ìgbà yẹn ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì lórí tíráàkì kan ó máa tán nísìnyí. gìtá ló ń fọ̀n bí èèyàn yẹn o.
òkè ẹ̀rẹ́sẹ̀ mìíràn. àwọn oríire ẹ wo àrẹ́gímẹ́ǹtì instrumenti afọhùn bàbá náà tún sọ̀rọ̀ eléyìí tó bá wọlé yìí ìgbéyàwó ló ń jẹ́ látọ̀dọ̀ Òṣùpá mo lárakùnrin máa ń kọrin ọpọlọ ẹ̀yin ẹ gbọ́ gbogbo nǹkan tó kọ́ lórí ọ̀pọ̀ nínú yín ò tí ì gbọ́ rí ìgbéyàwó rèé Òṣùpá. Mr. Sumbo Akiti àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà tẹ́ ẹjọ́ ẹ̀ wà àdúpẹ́ tẹ́ ẹ jẹ́ kí Ọmọládé Awo ló pé mọ̀ pé à ń celebrate òun God bless you. Òṣùpá rèé Ràṣídì Òṣùpá ṣé Ràṣídì ló ń jẹ́ Saheed Òṣùpá Saheed P ẹ máa gbọ́. arákùnrin sọ̀rọ̀ nínú àwo yìí ẹ tẹ́tí sí ó sọ̀rọ̀ ó ju àwọn òkú ọ̀rọ̀ tí a bá forí sí tá a fetí sí eléyìí lè di ilé mú bọ̀bọ́ ikọ̀ kísà ní orin. mo ń wo lórí Facebook lánàá wọ́n ló lọ sí ojú bẹ́ẹ̀dá grandi CAC founder Babalọ́lá ó lè gbàdúrà kẹrin báwọn ó lọ gbàdúrà fún gbéga lẹ́bàárì tó bá ń ṣàyìn àyè á máa ṣáká ẹ̀ ọpọlọ ń bẹ lórí arákùnrin ó sì súnmọ́ àwọn àgbà. Ogun fẹ́ kò dàbí tálátàgùn ìgbàkigbà ìyẹn lè já onítèmi yé lọ́wọ́ kan balẹ̀ ìwọ máa lórí mi. orí ẹ o Sàmídà Ìró Sàmídà Ìró àwo bàbá ló ń tán àwo Délé Thomas àwo Yínká Ayéfẹ́lẹ́ àyèwò Johnson àwo Yati àwo Ṣẹ̀yẹ àyèwò ọ̀sán Sàmídà Ìró kan New York kan òyìnbó olórin ẹ mọ̀ káàbọ̀ sórí ètò Ṣọwọ́nyá lẹ́tọ̀ ju àwo rẹ sí mi kó jẹ́ jù lórí ètò Saheed rèé. ṣé wọ́n bá kọ́ bó ní àlè o ìyàwó ẹ̀ẹ́dẹ̀ o. ìwọ kan ṣé wọ́n bá yẹ kó ní àlè ọkọ ìyàwó ẹ̀ẹ́dẹ̀ o. ṣèwé kọ́kọ́ ṣèwé kọ́kọ́ ṣèwé Sàmídà Ìró àwọn láìfù ẹ tó bá wà jù sórí WhatsApp fún mi kí n gbé wá sórí ètò yes o Ṣọwọ́nyá lẹ́tọ̀ yìí lórí Dayo Agboola Radio TV tẹ́ẹ̀bá ti download ẹ̀ ẹ lọ download app yẹn ó lálẹ́ wù ó lálẹ́ wàrà bí ọ̀wàrà òjò. ẹ mọ̀ káàbọ̀ sórí ètò bàbá wa Máyọ̀wá ọjọ́ ọmọ Èkìtì ẹ mọ̀ káàbọ̀ sórí ètò Robot Line Printing ẹ̀ńtẹ́ fẹ́ ṣe ambil ẹ̀ńtẹ́ fẹ́ ṣe printing
Rainbow Line Print nìyẹn ẹ kàn sí wọn lórí Facebook ẹ káàbọ̀ sórí ètò Saheed Òṣùpá lélẹ́yìí ìgbéyàwó advice fún tọkọtaya. ọmọ bíbí náà ṣe pàtàkì. olówó rẹ̀ lọ́kàn tó bá ti fẹ́ ìyàwó ẹ̀ náà láyà rẹ̀ tó lò ló. ìgbéyàwó ṣe kókó láyé ọmọ bíbí náà ṣe pàtàkì. olówó rẹ̀ lọ́kàn tó bá ti fẹ́. ó tó ń sọ fún wa bíi ó ní ẹmúgbéyàwó yín dáadáa ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó ń fọ́ká kí ló fà á wọ́n transfer ìfẹ́ wọn látọ̀dọ̀ ọkọ sára ọmọ wọ́n transfer ìfẹ́ wọn látọ̀dọ̀ ìyàwó sára ọmọ ẹ̀rọ tí pépà tọ́mọ ò tí ì dé tọkọtaya lẹ̀ ń ṣe kí ló dé. ní ìwà afẹ́ ẹ̀fọ́ gbóhùn mi mọ́ bá lọ lè dàkàjẹ́ ẹ̀fọ́ tún látàdó. ìyá ní ìwà afẹ́ o ìyá ní ìwà afẹ́ ìyá ní ìwà afẹ́ o ìyá ní ìwà afẹ́ ẹ̀fọ́ gbóhùn mi mọ́ bá lọ lè dàkàjẹ́ ẹ̀fọ́ tún látàdó. àkọsùn lọ rí dàtọ̀ àkọsùn lọ rí dàtọ̀. Lórí dàtọ̀, àpọ̀ ìbá mọ̀ pé tara ò là lónìí. àná ìbá wáyà fẹ́. Àpọ̀sùn lórí dàtọ̀, àpọ̀sùn lórí dàtọ̀. ṣé ń gbọ́rọ̀ kàkà àpọ́sùn lọ ó ń datọ́ àpọ́ ìbámọ̀ pé tara òun là ń sọ fún ìbálẹ̀ wáyà fẹ́. àyùbá gan ó ní bẹ́ẹ̀yìn ò bá láyà ń lé amọ́dé oníkanra ni o. Ìgbéyàwó ṣe kókó láyé, ọmọ bíbí náà ṣe pàtàkì. Ìwọ bọ̀bọ̀ mo jẹ́ wà fẹ́, ìwọ ọmọge náà wà bí jòkó sí. Ìgbéyàwó ṣe kókó láyé, ọmọ bíbí náà ṣe pàtàkì. Ìwọ bọ̀bọ̀ mo jẹ́ wà fẹ́, ìwọ ọmọge náà wà bí jòkó sí. Ìgbéyàwó ṣe kókó láyé, ọmọ bíbí náà ṣe pàtàkì. orí yín o àwọn tèmi láti wọ́kọ̀m nìbàdàn nàìjíríà oyèdèjì oyèwọ̀bí ẹ mọ̀ káàbọ̀ sórí ètò orí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ fada ẹ̀rọ ìdòwú fẹ́mi banks ọ̀gá musician ọ̀gá studio engineer ọ̀gá olórin ọ̀gá instrumentalist ẹ káàbọ̀ sórí ètò àwọn olóráwo ẹlẹ́hàá tó fojú kan gẹ́ṣà àwọn olóráwo adébísí adébáyọ̀ dádì wa aláìsẹ̀lẹ̀ sí ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ àtúntìdé lónìí mo ní táìbá yìí download application yẹn ẹ lọ download ẹ bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń wọlé ẹ má bá wa share ẹ káwọn èèyàn ó wọlé ètò sì wà ó pọ̀ nílẹ̀. mo sọ fún yín mo lọ́rọ̀ ń bẹ lẹ́nu arákùnrin ẹgbọ́n nǹkan tó ń kọ́ mọ́ ni àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ètò lónìí lọ́kọ láya la fẹ́ bọ̀rọ̀ bá lẹ́nu o láfẹ́ fomi tó lójú ọ̀rọ̀ ẹ fẹ́ mọ̀ dá lóhùn la fẹ́ bá sọ̀rọ̀ lọ́kọ láya la fẹ́ bá sọ̀rọ̀ lónìí ara ọ̀rọ̀ tá a fẹ́ sọ náà rèé ẹ máa gbọ́. wọ́n ní tó o bá ti fẹjọ́ sẹ́ni kẹta ó dàbí photographer tó wáyà fọ́tò ni ó máa ta síta.
tojọ́ tó tojọ́ ìyàwó ẹ̀ fẹ́ nìkan àbí tọkọ ẹ ló tó fẹ́ nìkan wọ́n wá yaṣẹ́ ni wọ́n máa tà síta ìjìnlẹ̀ ọ̀rọ̀. Adéwálé Moshood ẹ mọ̀mọ́ kú àbọ̀ sórí ètò Saheed Òṣùpá ló ń lọ yìí ó níyàwó tuntun ó máa jọkọ lójú tó bá ti wá tẹ́ńkọ́ ọ̀rọ̀kọ́rọ̀ ẹ máa gbọ́. Adékúnlé Quadri Olúwatóyìn ẹ kú àbọ̀ sórí ètò Káyọ̀dé owó ẹ̀yẹ Àlùkò ẹ kú àbọ̀ sórí ètò gbogbo yín la rí o. ṣùgbọ́n mo bá ti sí o mo pẹ́ títí báyà yìí wà padà ọkọ níṣekúṣe níṣekúṣe bẹ́ẹ̀ láàyè nìyí ọkọ bá mú àdáyà sílẹ̀ o alẹ́ ló ṣì wọlé kò kẹrù ẹ̀ àbíkádàrá ẹ̀ máa lọ sílẹ̀ yìí. mo pẹ́ títí báyà yìí wà padà ọkọ níṣekúṣe níṣekúṣe bẹ́ẹ̀ láàyè nìyí ọkọ bá mú àdáyà sílẹ̀ o alẹ́ ló ṣì wọlé kò kẹrù ẹ̀ àdàrà ẹ̀ máa lọ sílẹ̀ yìí. torí bàrà fẹ́ dùn kan ìbẹ̀rẹ̀ fẹ́ dùn wò láàánú yìí lọ òpin ìfẹ́ ní kó lóbi jogbo èyí mẹ́nu kò yẹ ká padà jọta sí. ó ní eyín mẹ́nugún awádẹ lẹ́nu asín olójú arédè adolójú ẹja ìjà wọlé nìyẹn o. ó dùn kan ìbẹ̀rẹ̀ fẹ́ dùn wò láàánú yìí lọ òpin ìfẹ́ ní kó lóbi jogbo èyí mẹ́nu kò yẹ ká padà jọta sí ojú olójú arédè àgbàdà jọtẹjà. Òṣùpá mo fẹ́ sọ̀tọ̀. bẹ́ẹ̀ bá ṣe ń wò wá lórí Dayọ̀ Agboola rédíò TV bẹ́ẹ̀ náà lẹ́ máa wò wá lórí Samis Dayọ̀ Agboola ẹ tún lọ sí Dayọ̀ Agbo Media Diamond ẹ máa rí wa ń bẹ̀ nẹ́tíwọ́ọ̀kì wà pa lónìí ó kọjá bìkíáfù. Ìgbọ́dọ̀ sọ̀rọ̀ pé kò tẹ̀mí lọ́rùn o. Síta fẹ́ sọ̀rọ̀ wá sọ wípé ìfẹ́ ni. Àní mo fẹ́ sọ̀tọ̀ kan, mo fẹ́ sọ̀tọ̀ olójú ẹ̀mí. Tí mo ní tó fẹ́ rí ìfẹ́ pa mí. Gbogbo tó bá ti ṣe mo ló tẹ́mi lọ́rùn o. Ìgbọ́dọ̀ sọ̀rọ̀ wípé ó tẹ́mi lọ́rùn o. Gbogbo tó bá ti ṣe bí kò tẹ̀mí lọ́rùn o. Ìgbọ́dọ̀ sọ̀rọ̀ pé kò tẹ̀mí lọ́rùn o. Síta fẹ́ sọ̀rọ̀ wá sọ wípé ìfẹ́ ni. Ìfẹ́ yìí náà ni ìfẹ́ ni tó bá fẹ́ràn mi. Kí ló dé tó fẹ́ fi ìfẹ́ pa mí? Ìfẹ́ kì í jà ìfẹ́ kì í bínú. Ṣùgbọ́n ìfẹ́ fẹ́ràn mi yọ̀pọ̀ èèyàn lẹ́nu. Ìfẹ́ yìí náà ni ìfẹ́ ni tó bá fẹ́ràn mi. Kí ló dé tó fẹ́ fi ìfẹ́ pa mí? Ìfẹ́ kì í jà ìfẹ́ kì í bínú. Ṣùgbọ́n ìfẹ́ fẹ́ràn mi yọ̀pọ̀ èèyàn lẹ́nu. Mo kí pé mo mọ oríṣiríṣi obìnrin mẹ́ta. Mo mọ oríṣiríṣi obìnrin mẹ́ta. Mo mọ oríṣiríṣi obìnrin mẹ́ta. Òṣùpá mo mọ oríṣiríṣi obìnrin. àlùjọ alápọ̀nlé leléyìí bálùjọ yẹn ṣe ń lọ ló ń sọ àwọn ògidì ọ̀rọ̀ oríṣiríṣi obìnrin mẹ́ta ló wà ẹ máa gbọ́. Ẹsẹ̀ kiri ní ilé àwọn. Àwọn lọ́mọ àríwájẹ́ máa yọ ọ̀sẹ̀ tó bá tán. ó láwọn kan ní màrímà jẹ máyọ̀sẹ̀ tó bá tán. Tí kì bá dá kí alẹ́ yóò máa fún. Ẹyẹ làwọn yẹn àdàbà wo ni tó tún. ó lẹ́yọ làwọn yẹn ibi tó bá tutù lọ́ máa ń dúró sí
tí ò bá sí mọ́ wọn á sá. Ọládípọ̀ Matthew ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ ẹ máa gbádùn wa lọ. ṣàṣàlàyà tó lè bá lè jíṣẹ́ kíá ó bá lè kó ṣọ́ra ọ̀rẹ́ wa. àwọn kan la fẹ́ ní lójú máma bẹ̀ nílẹ̀ yóò ṣe rí ìtàwọn dájú sí pípé bò. àwọn afẹ́nilójú fẹ́ni lẹ́yìn àwọn ìyàwó kan nìyẹn o oríṣi ìyàwó mẹ́ta ló wà. afẹ́nilójú máma bẹ̀ nílẹ̀ yóò ṣe rí ìtàwọn dájú sí pípé bò fún wọn láàyè wá ṣe kó parẹ́. àwọn kan la dúró sí ni mo kàn bónú òṣòro. àyàrí màmá ni wọ́n ti bá. àwọn ìyàwó kẹta làwọn adúró ti ní bó ṣe wù ú kó rí aya bíi màmá náà pa àwọn yẹn. àyàrí màmá ni wọ́n ti bá gbéyàwó olúwa ní iṣu. ìyàwó alárédè má ṣe lèrè tí ó dá fìdí ìmúlẹ̀ wọ́n ti ṣèyàwó rẹ̀. ìyàwó alárédè má ṣe lèrè tí ó dá fìdí ìmúlẹ̀ wọ́n ti ṣèyàwó rẹ̀. Rejoice Dennis, I can see you. Hey, I can see you. Today na today. Welcome to the show, Rejoice Dennis. tí ó dá fìdí ìmúlẹ̀ wọ́n ti ṣèyàwó rẹ̀. ìyàwó alárédè má ṣe lèrè tí ó dá fìdí ìmúlẹ̀ wọ́n ti ṣèyàwó rẹ̀. ìyàwó tá a fẹ́ ní ṣùlọ́kà tá a fẹ́ ní ṣùlọ́kà tá a fẹ́ ní ṣùlọ́kà tó wà lẹ́rìn tí ó dá ó jáde lówùrọ̀ tó wọlé dé lálẹ́ tó mọ́kọ́ lóríṣi tó mọ́kọ́ láwọn ní kòkòrò àlùbáríkà ọmọlẹ́yìn mọ́ọ̀lá ìyàwó aláìní má ṣe yìí tí ó dá ìdí ìmúlẹ̀ wọ́n ti ṣèyàwó rẹ̀. Ìyàwó alárédè wọ́n ní mọ́ṣẹ́rì tí ò dáa. Ìyàwó tá a fẹ́ ní ṣùlọ́kà tó jáde láàárọ̀ tó ń wọlé lálẹ́ tó ń bọ́kọ lóníranù. tó mọ́kọ́ lóríṣi tó mọ́kọ́ láwọn ní kòkòrò àlùbáríkà ọmọlẹ́yìn mọ́ọ̀lá ìyàwó aláìní má ṣe yìí tí ó dá. Ẹ má rò bóbìnrin là ń bá wí lónìí o. Ó ṣe bókùnrin wí ló bóbìnrin wí. ìyàwó dùn lọ sí mi o. ìyàwó dùn lọ sí mi o. ìyàwó dùn. Kí ló mú tíyàwó fi dùn lọ́sìnkí tí ó dùn ní bó ṣe ń parí lọ náà. Délé Thomas alóyin lóhùn Wúsí Texas ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò. Ìyàwó dùn lọ́sìnkí kí ló dé tíyàwó fi máa ń dùn lọ́sìnkí tó yẹ pé lẹ́yìn ọjọ́ díẹ̀ lẹ́yìn ọdún díẹ̀ wọ́n á wá dàjẹ́ sílé kí ni díẹ̀. Délé Thomas welcome to the show. mo ti kúrò lẹ́gbẹ́ àmọ́ mo ti dára yá nílé. máa sọ pé mo tọkùnrin o. máa sọ pé mo tọkùnrin o. máa sọ pé mo tọkùnrin táyà bá jí mi pẹ́pẹ́ táyà bá jí mi lọ́gànjọ́ wípé ká ṣeré ọmọ kò sóhun mọ́ iṣẹ́ bẹ̀rẹ̀ ó tún lè tí ẹ bá mọ́ lẹ́yìn oṣù bíi bs ọmọ àti wáyé. máa sọ pé mo tọkùnrin o. Sàní Adé bá ń gbórin lẹ́nu ẹ̀. Sàní Adé bá ń gbórin lẹ́nu ẹ̀. Sàní Adé rèé ọwọ́ ẹ̀rọ ló gbé wọlé ó lọ́kọ̀ ọ̀rọ̀ ọkọ àtìyàwó ojú olúwa ló lè tó. Mo lóhun tá a fẹ́ dá sí lónìí nìyẹn ọ̀rọ̀ ọkọ àtìyàwó. Ǹjẹ́ wọ́n nífẹ̀ẹ́ ìyàwó rẹ? Ǹjẹ́ o nífẹ̀ẹ́ ọkọ rẹ? Bíbélì wípé ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn ìyàwó yín, ẹ̀yin ìyàwó ẹ forí balẹ̀ fún ọkọ yín, ẹni rẹ̀ ń bá ọkàn fún ọkọ yín. Respect your husband. Nǹkan Bíbélì sọ nìyẹn. Ọ̀rọ̀ ọkọ àtìyàwó ojú olúwa ló lè tó. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó.
sílẹ̀ ká má joyè àgbọ̀tẹ̀kù ìfẹ́yẹ. ìtàn kékeré kan wà tí mo fẹ́ mú wá lónìí o. ìtàn ọkọ àti ìyàwó náà ni. aago méjì kù ìṣẹ́jú mẹ́fà lọ́dọ̀ wa ń àhín èdè Ìbàdàn nu. aago méjì ó kù ìṣẹ́jú mẹ́fà. ẹ̀yin tẹ́ wà ní Texas aago kan ti yín kù ìṣẹ́jú mẹ́fà. Délé Thomas mo rí ẹ bóyá ń change látọ̀tún sósì yes ẹ káàbọ̀ sórí ètò. CEO Délé Thomas Africa FM station Houston Texas nìyẹn ẹ káàbọ̀ sórí ètò. alóyinlóhùn 1 ó tún lábúrò tó já lóyinlóhùn 2 ó tún lábúrò kan tó já lóyinlóhùn 3 gbogbo fámìlì wọn ló ń kọrin ẹyẹ ọ̀gín ẹyẹ gègègègè. ọba ìlú kan wà o jagunjagun ńlá ni òkìkí rẹ̀ kàn káàkiri gbogbo ìlú àti ìgbèríko tó wà nítòsí rẹ̀ ọba yìí ń jagun tó bá pàṣẹ lónìí pé mo fẹ́ jẹ ìlú kan run kó tó dọ̀sán ìlú náà wá ti jẹ́run wọ́n ṣe kò sẹ́ni tó lè kápá rẹ̀ ẹ̀já máa gbọ́ orin lọ́nà. ṣe kókó ọ̀rọ̀ ìfẹ́ lè ju ọjọ́ gbogbo lọ. ọ̀rọ̀ ìfẹ́ náà ni. wọ́n ní tẹ́ ẹ bá rá lágbára kan tẹ́ ẹ fẹ́ mú tẹ́ ẹ rí mú ẹ̀rọ́bìnrin sí ẹgbẹ́ yìí ìyá wa ṣe bẹ́ẹ̀ ni. ní bàbá ìfà. ẹ jọ̀wọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé sórí ètò ẹ máa bá wa tẹ share button rẹ̀ àwọn tá a ti ṣe sẹ́yìn ẹ lọ sórí YouTube ẹ tẹ Dayọ̀ Agboola síbẹ̀ ẹ máa rí ògbélé tá a ti ṣe sẹ́yìn ẹ máa gbọ́ wọn kétékété ẹ dẹ̀ máa wò wá bákan náà ojú òpó wa ti ṣí o ẹ lè pè wá wọlé live and direct ẹ̀yin tẹ́ bá ní application lọ́wọ́ ẹ̀ tí ẹ̀ nídìí àfikọ́ nọ́mbà yìí lẹ̀ ó wà lórí application yẹn tó bá ti tẹ̀ ó máa wọlé síbi straight ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ wá ní application lọ́wọ́ 443-410-2427 ni tẹ́ bá wà lamẹ́ríkà ẹ̀yin tẹ́ bá wà outside America every +1 síwájú ẹ pè wá wọlé. tí wọn ò fi ọmọ ọkọ bá. aya tó bá wọ́n tọkọ ní í ṣe. ẹ ṣé dádì Adébísí Adébáyọ̀ ẹ ṣeun God bless you ẹ ṣeun. aya tó bá wọ́n tọkọ ní í ṣe. èyí tí ó bá wọ́n àdọ̀rọ̀ ìjà. mo ní ọba aládé yìí ó jẹ́ jagunjagun ó jẹ́ni tó lágbára gbogbo ìlú ló ń bẹ̀rù ẹ̀ gbogbo àwọn ìgbèríko tó wà nítòsí ẹ̀ gbogbo àwọn olóyè ẹ̀ ló ń bẹ̀rù ẹ̀ gbogbo wọn bàbàdà everybody tó bá ti rí wọn máa gbọ̀n gìrìgìrì á mú wọn ni. Elizabeth Adétòrò mo mà rí yín ẹ kú àbọ̀ sórí ètò ẹ ṣeun tẹ́jọ́ ẹ̀ ń wá o bẹ́ẹ̀ bá ṣe wọlé
ẹ bá wa tẹ share button ẹ share rẹ̀ fáwọn péjì yín ẹ ṣé. ọ̀rọ̀ ọkọ àtìyàwó la mú wá lónìí márẹ́jì ìgbéyàwó ohun tó ń bẹnu ìgbéyàwó pọ̀ wedding ọjọ́ kan ni. ọba alágbára tá à ń sọ yìí ó ní ìyàwó méjì ẹ̀yin náà mọ̀ pé ẹni tó bá níyàwó méjì ó máa fẹ́ràn kan jù kan lọ ẹ̀yin kọ́ yìí èmi kọ́ yìí ìyàwó àbẹ̀ṣẹ̀gbé ìyàwó tó bá fẹ́ gbẹ̀yìn náà lọ́kọ́ máa fẹ́ràn jù ọkọ ìfẹ́ràn ìyàwó ẹ̀ tuntun ìyàwó tó yẹ gbé kò sóhun tí ì fi bá lò. Ìwà tá a bá wù sílẹ̀ lọ́mọ máa lè gbà. Aya mi máa kọ́ mi ò dákun jọ̀wọ́ ìbẹ̀ tí mo bẹ̀. Bọ́ sí mi. Aya mi máa kọ́ mi ò máa ṣeré. Bọ́láńlé Rájí mo mà rí yín ẹ kú àbọ̀ sórí ètò yes ẹ káàbọ̀ sórí ètò mo rí yín ẹ káàbọ̀ sórí ètò Sàní Adé jẹ́ fún Wàsíù láàyè consolidation Wàsíù yẹn rèé. mo gbà lẹ́nu KSA mo gbé fún KWAM1 mo gbà lẹ́nu Sàní Adé mo gbé fún Wàsíù Àyìndé ẹyin. àbúrò mi àti ọ̀rẹ́ mi láti London ó ti gbórí wọlé Ọlágbóyè Olúfẹ́mi ẹ mọ̀ tún káàbọ̀ sórí ètò lónìí bó o ní ṣàlàáfíà ni ẹ káàbọ̀ sórí ètò Délé Thomas mo tún ti rí ẹ o ó tún ti pàwọ̀dà ọ̀rẹ́ mi onítíátà ẹ káàbọ̀ sórí ètò again Ọlágbóyè Olúfẹ́mi ẹ káàbọ̀ Délé Thomas ẹ tún káàbọ̀ again àjọ máa lò gbà yípa ni o. Felix Ige Ògúnmọ́lá ẹ mọ̀mọ̀ kálẹ̀ ẹ káàbọ̀ àwọn tí wá láti Ìbàdàn Ọ̀yọ́ State Nigeria ẹ kálẹ̀ ẹ kú àbọ̀ àwọn Dáre Agboola fans club náà ń kọ́ àwọn tó du ọ̀nà ẹ màmá ṣeun ẹ ṣe ẹ káàbọ̀ Fẹ́mi Ọlágbóyè mórí ẹ brosdi yes àfẹ̀mọ́ special fẹ̀mọ́ làlà ẹ kú àbọ̀ sórí ètò Wàsíù rèé. fẹ̀mọ́làlà tí ò ní bàjẹ́ rí ikú ò ní para báyìí àjọ máa lò gbà yí pẹ́ ni o àjọ máa lò gbà yí pẹ́. Baba no go die unless tó bá darúgbó pọ̀pọ̀. I can see you. Alade Monday. Alade Monday. MC Sokoju Owó. Collectional officer. Ẹ káàbọ̀ sórí ètò.
Felix Ige Ògúnmọ́lá àwọn fans club a máa ríra wa láìpẹ́ láì jìnnà a máa yọjú a máa ríra wa ẹ ṣé God bless you thank you bẹ́ẹ̀ ṣe bá wa di ojú mú thank you for holding the fort thank you. Somebody call me and it will be my own. The road beside me will never see a guy. The road beside me will never see a guy. Aye, 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 aye. Ayẹni Bẹ́pọ̀ Victor àwọn tí wọ́kọ̀ connection ìyàwó ńkọ́ àwọn ọmọ ńkọ́ ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ẹ̀yin ti Nàìjà ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lètò yìí tó ń lọ lọ́wọ́ tẹ́ ẹ̀ bá ti download app wa ẹ lọ download ẹ̀ Dayọ̀ Agbọ́lá rédíò ní ẹ lọ sí Google Play Store ẹ máa bá ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá dẹ̀ lè download ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì yín orí wẹ́bsáìtì bójú orí kọ̀ǹpútà ni ẹ tẹ dayoagbola.com/radio dayoagbola.com/radio ẹ máa gbọ́ wa kétékété 24 hours non stop ẹ lọ sórí YouTube o ẹ máa bá wa ń bẹ̀ ẹ kàn tẹ Dayọ̀ Agbọ́lá sí lórí YouTube yóò kó jáde ó lálẹ́ wù bí ọ̀wà rojò Wàsíù gbóhùnsókè. Adéwálé Ọlọ́lá tó o bá ń gbọ́ mi tó o bá wà lórí ètò mo rántí pé o máa ń jójó ìdáadáa ń gbà yẹn tú aṣọwọ́ ẹ báyìí ó yá jáde ẹ̀ kó o jó. ká mọ̀ tẹ̀ra wa jẹ ká mọ̀ ṣètè bọ̀ọ̀lì àwọn èèyàn ti kọrin àwọn èèyàn ti kọrin sẹ́yìn. mo ní kábíyèsí tí mo sọ yìí ó wá níyàwó méjì ó fẹ́ràn eléyìí tó yẹ pé òun ló jẹ́ ìyàwó kékeré ó fẹ́ràn rẹ̀ débi pé bí ojú ni kò sóhun tí ì sọ fún kò sóhun tí ì bá sọ kò sóhun tí ìyàwó béèrè sí i fún. mo ní arákùnrin kábíyèsí yìí ó jẹ́ ọba alágbára lé pé àwọn ìlú kankan ò kojú ẹ̀ rí àwọn tó bá kojú ẹ̀ yóò máa jẹ wọ́n run ní pàùpàùpàù. ẹnu iṣẹ́ làwa o àbúrò máa jó lẹ́nu iṣẹ́ ẹ̀yin ti Nàìjà mo mọ̀ pé ẹni ti ibi iṣẹ́ dé ẹ ti wà lé ẹ̀yin ti UK ẹni ti ibi iṣẹ́ dé ẹ ti wà lé ẹ̀yin ti Amẹ́ríkà ẹnu iṣẹ́ ló wà Délé Thomas ẹnu iṣẹ́ ló wà mórí ẹ tí bàbá sọ bá mú ọ. mo ní arákùnrin kábíyèsí yìí ọba alágbára yìí ló ṣe lọ́jọ́ kan ló wá ní kíyàwó òun kó wá bóun rin ẹ̀yìn ní balùwẹ̀ níbi tó ti ń wẹ̀ lọ́wọ́ ó pé ìyàwó rẹ̀ yìí ó ní kó wá bóun ṣe ẹ̀yìn òun Ọlágbóyè Fẹ́mi ọlọ́run ó fọ̀run kẹ́ Túndé Ọláwóore ọlọ́run ó fọ̀run kẹ́
kọ́kàn rẹ̀ ó máa rest in peace lórúkọ Jésù. Túndé Ọláwóore Ọlọ́run ó fọ̀run kẹ́ o. Àwọn táwa ń lé ayé ẹ̀jẹ̀ àṣetì wa dáadáa. Ọba yìí wá pé ìyàwó rẹ̀ kékeré. Ó ní kó wá bóun fi kàìnkàìn kó bóun fi rin ẹ̀yìn òun níbi tó ti ń wẹ̀ nílé ìwẹ̀. Ìyàwó yìí lọ síbẹ̀. Ibi tó ti ń bá kábíyèsí fi kàìnkàìn rin ẹ̀yìn. Ọ̀rọ̀ kan yóò tá a sọ tí ó kó bá wa Ọlọ́run díjẹ́ á sọ o. Ẹ̀yin èèyàn wa ẹ ṣàmì ẹ̀. Wọ́n ní mo lè fò yín mo lè fọ̀hún òun ló ń jẹ́ kọ́mọ olóńgbò kó tó mi gbóná tó ṣe bí òwe ẹ̀yin àgbà o. Ọ̀rọ̀ tá a sọ dábì tẹsẹ̀ lẹ̀ tá a lọ fẹnu kọ Ọlọ́run níjà sọ o. Ẹ ṣàmì àdúrà. Àìdé Wàsíù ó kọ kísàánú orin. Gbogbo àwọn olórin mo wá sórí ètò lónìí wọ́n kọ kísàánú orin. Kò sí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kò sí rẹpẹtẹ kò sí díẹ̀díẹ̀ nu wọn. Àlàyé ni wọ́n. Amaka Doris, I can see you. Amaka Doris, welcome to the show. I can see you. How are you doing today? God bless you. Welcome to the show. Lọ́dọ̀ tiwa níbí yìí. Aago méjì kọjá ìṣẹ́jú méjìlá ni o. Baltimore Maryland làwa wà. Aago méjì kọjá ìṣẹ́jú méjìlá. Délé Thomas láti Houston Texas. Aago kan tí yín kọjá ìṣẹ́jú méjìlá ni mo mọ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin tí ẹ wà ní UK ní London lọ́hùn-ún Fẹ́mi Ọlágbóyè Adéwálé Ọlọ́lá aago mẹ́fà tí yín ó kọjá ìṣẹ́jú méjìlá ni. Yes, mo mọ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin tí ẹ wà ní Nàìjíríà. Aago méje yín kọjá ìṣẹ́jú mẹ́tàlá ni mo mọ̀ bẹ́ẹ̀. Yes, Ṣèyí Akínbínú ẹ tún káàbọ̀ sórí ètò lónìí o. Ẹ kú àbọ̀ ọ̀rọ̀ lákọláya òun là ń dá sí. Wàsíù ló ń bọ́ lọ́wọ́. Wọ́n gbà lẹ́nu Wàsíù D'banj bá wa dá sọ́rọ̀ yìí. Ó ní kí ni mo ṣe fún ẹ? D'banj ló wí bẹ́ẹ̀ o. Kí ni mo ṣe fún ẹ? Kicks like star until I drop top. Tripping them up from log plus top by the cops. Pull me out to the car. They got it all cars. Sparked up. You trying to drop top. You even have a job because you're that one. Excuse me, what have I done wrong? Mr. Robinson, why all the questions? I got all my papers right here, but out of jealousy. Stop by now, you see. Bóyá kọrin ẹ ṣe bí kò lè sọ Yorùbá ni. Gbogbo bírìnbírìn tó tò kí ni mo yẹ fún ẹ náà ni nígbà wọ́ ìyá bá. Tọ́wọ́ ìyá bá báyàn tó ti ń ṣèbó tó ń ṣèbó. Nígbà tó bá jẹ́ àtìpá rẹ̀ ó ká,
a ní kí n mọye fún ọ fi mílẹ̀ jẹ́ ń lọ jẹ́jẹ́. ẹ̀gbọ́n ó tún ti ṣèbó yóò tún sọ nínú pé kí n mọye fún ọ fi mílẹ̀ kí n lọ jẹ́jẹ́ òyìnbó ràn. mo ní kábíyèsí yìí ọba alágbára yìí ó bá pe ìyàwó rẹ̀ kékeré ó ní kó wá bóun fi kàǹkàn rin ẹyin òun. Adéníyì Adélékè ẹ káàbọ̀ sórí ètò Ọmọládé Ọmọ́tọ́lá Olúṣọlá àríyìn ẹ kú àbọ̀ sórí ètò ẹ káàbọ̀. mo nígbà tíyàwó yìí tó dé balùwẹ̀ tó fẹ́ bá arákùnrin kábíyèsí rin ẹ̀yìn dádì wa dádì mi ẹ̀ẹ́dà Rufus Fáṣákin ẹ káàbọ̀ sórí ètò bàbá ṣàlàáfíà lẹ́wà mọ́mí ńkọ́ àtàwọn àbúrò mi gbogbo ẹ ṣeun dádì God bless you ẹ kú ojoojúmọ́. ìbáǹdì lélẹ́yìí ó ní kí ni mo ṣe fún ẹ fi mí sílẹ̀ jẹ́ kí n lọ jẹ́jẹ́. nígbà àwọn dádì báńkì lóhùn Kiss Daniel sọ fún pé wojú o wojú kò mọ̀rú ẹ̀ fẹ́ máa ta sí. ẹ ṣé dádì àríyá tó ń ṣàn náà ni ẹ káàbọ̀ sórí ètò dádì wa Rufus Fáṣákin ẹ kú àbọ̀ sórí ètò àríyá tó ń ṣàn kẹlẹlẹ. Àtinúkẹ́ Tóní Domingo, welcome to the show. I can see you. I can see you. I can see you. Yes, there you are. Àtinúkẹ́ Tóní Domingo, welcome to the show. Ẹ màmá káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yálẹ̀ tó tó ń lọ lọ́wọ́. Yes, bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa ṣe ààrẹ báwọn èèyàn yín. Ó yá ojú o. Wojú o. Ruth Ọláìdé Adéjùmọ̀ a ti rí yín o ẹ káàbọ̀ sórí ètò ẹ kú àbọ̀. Mercy Nnamdi Gbénga Ṣówùmí ọmọ Ìgbò tó fẹ́ Yorùbá káàbọ̀ sórí ètò. Àwọn ti Diamond láti Nàìjíríà àwọn tó ń jẹ́ Diamond gan nìyẹn ẹ káàbọ̀ sórí ètò Ṣọwọ́nyá welcome.
wọ́n bá wojú tí ò bá tó wọn wá sáré kábàkábà. wọ́n bá wojú tán tí wọ́n gbọ́ kí ló kàn wọ́n sáré kábàkábà. My father, why you want to go? Who do this big now? Lay low, fire low, talk about what you see. Who do? kànga lélẹ́yìí kànga àti da green wọ́n ní ó sáré kábàkábà túyàkà túyàkà. You kaba kaba ṣe wéré wéré, wọ́n ṣeré ṣeré, wọ́n pèlè péré, ọmọ wọn mẹ́rẹ̀, èdè lọ́wọ́ délé, òní kò bèrè, kébé nílé kú wéré. Ẹ má ṣàyà bí ẹ̀yìn, ìwé àlàwẹ̀ sún sẹ́yìn, ọlọ́pàá ó lè mú aládùúgbò wa bọ̀ pé má ṣàyà bí ẹ̀yìn, lọ́wọ́ sẹ́yìn bí ẹ̀yà, wọ́n dùn kaba 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 kaba, lọ́wọ́ sẹ́yìn bí ẹ̀yà, lọ́wọ́ sẹ́yìn bí ẹ̀yìn, wọ́n sẹ́yìn kaba 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 kaba. Ẹgbẹ́ àwọn ẹ̀rọ àwọn ọjà àwọn wọ́n sì lè wọ́n ẹ̀rọ àwọn ẹ̀rọ àwọn wọ́n sì lè wọ́n. ẹni tó bá yẹ kó wojú tí ò wojú ó máa sáré kábàkàbà ni. mo ní ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ tó máa jẹ́ kẹ́ ẹ fẹnu kọ ọlọ́run mà ní kí ẹ rí ládùúgbò mi tí mo tí ì yó èmi mo tó báyìí ìjọra ni lójú ọlọ́run má jẹ́ kẹ́mi ò bà lé wa o kànga. lọ́jọ́ tí mò ń wí yìí ìyàwó kékeré yìí èbá ti mọ̀ kó mọ́ sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn ń sọ gbogbo aṣọ kọ́ là ń sá lóòrùn orí rẹ̀ wú pé baálé mi nífẹ̀ẹ́ mi ló pè mí tó báyìí kí wọ́n bó orin ẹ̀yìn attention attention. ọ̀gá dé for generation innovation make you dey holla dey ball and dey come on dúró re mo lè sáré tó nígbèsí ayé mo lè wéde bẹ́bọ̀ gbẹgbẹgbẹgbẹ lóbodì bí kàkàbà gbẹgbẹgbẹ bí gbẹrẹ àgàlùgbẹ gbogbo lẹgẹ ṣe mọ lẹgẹ bàbá kí tẹ ìlú kànga speak in tongues ìyẹn náà ń pè ní ìfèdèfọ̀ kànga fèdè fọ̀ ó ní ṣé o lè sáré tó bọn ìwọ tó lóògùn ànìdọ̀ tó lọ ń jayán wákàtí ẹbí dánú. lẹ́nu kànga oje lágbájá báwa dá sọ́rọ̀ yìí kànga ní onísùúrù jẹ́ kí lágbájá ó fọhùn. You better mind yourself, mind yourself, oh boy. For
kí n má bòpò lọ lé olóró kí n má bá lọ ní dáindáin kábíyèsí yìí ó pe ìyàwó rẹ̀ kéke ó pé wọnú balùwẹ̀ ó ní wá bá mi rin ẹ̀yìn mi wá bá ń bomi sẹ́yìn mi kọ́ bá ń fi kànkàn rín ibi tíyàwó yìí ti ń rìn lọ ṣe é mọ̀ pé àwọn aya wa máa bọ́kọ wọn dẹ́wẹ́kẹ̀ bóyá fọwọ́ gba alápàdé ló fọwọ́ gba lẹ́yìn àṣẹ ti ẹ̀jù báyìí lọ ní gbogbo òlú bẹ̀rù yín gbogbo ẹja tó ti ẹ̀ ń dòdò rú kò já pálọ̀ báyìí àṣẹ ti ẹ̀jù báyìí lọ ẹnu mi àkòyà ọ̀rọ̀ tárábìnrin sọ rèé tí nǹkan burúkú fi dé bá ọ̀rọ̀ tábì ṣeré tí ó kó bá wa tẹnu wọ́n fi kó bá wa lónìí Èdùmàrè ò ní jẹ́ asán ẹ ṣàmì àdúrà. Jonathan Stephen ọmọ Igbo ọmọ ńlá ọmọ Warri no dey carry last. Why you come last now? We have 5 minutes to the end of the program. You come dey come in. Well, all the same, you are welcome. Ìyàwó ńkọ́, ọmọ ńkọ́, Jonah. Welcome to the show. Ṣọwọ́nyáre. Mo ní kọ́lọ́hún Elédùmarè kó gbà wá lọ́wọ́ ẹnu mo lè fò yí mo lè fọ̀hún òun ló mọ́ lọ wọn olóńgbò kó sínú omi gbóná o ó ní àṣẹ ẹ̀tì ẹ̀jù báyìí lọ tí gbogbo èèyàn dẹ̀ wá ń bẹ̀rù yín gbogbo ìlú wá bẹ̀rù yín àṣẹ ẹ̀tì ẹ̀jù gbogbo ẹ̀ lọ ẹja tó ń dodo rú òtí ẹ̀jù kọ́ńkọ́ ló báyìí ọkọ ẹ̀ ní ń ojú bẹ́ẹ̀ lọ ní ojú bẹ́ẹ̀ lọ àṣàrábìnrin ti fẹnu lẹ̀ ó ti fẹsẹ̀ kọ àbí ó ti fẹsẹ̀ lẹ̀ ó ti fẹnu kọ ó ní mind yourself your mouth. bóyá ibi iṣẹ́ la wà ní o bóyá láàrin ẹgbẹ́ àti ọgbà àbí ilé ìjọsìn tàbí mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì àbí ibi iṣẹ́ ibikíbi láàrin ẹbí láàrin ọgbà ẹ jẹ́ ká ṣọ́ ohun tá à ń sọ o ẹyin lóhùn tó bá ti jábọ́ kò ṣeé kó mọ́ ọ̀pọ̀lọpọ̀ ogun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń gbé torí pẹ́nu wọn ò dúró jẹ́ ni o mo lè sọ yìí mo lè sọ yẹn ò ní fíìtà ọ̀rọ̀ kó tó jáde lẹ́nu ẹ kálárábìnrin mọ̀ pé ọ̀rọ̀ kékeré tó ń sọ yìí yóò kóhun sí wàhálà bàbá mọ̀ tiẹ̀ sọ bíbélì gan ní ẹni tó pa ẹnu rẹ̀ mọ́ ó pa ayé rẹ̀ mọ́ wọ́n ní aṣiwèrè ń dá ogbó ètò ẹni ẹlẹ́gbọ̀rọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ ìsọkúsọ ló máa sọ tó fi máa kó bá rẹ̀. lágbájá kétò tó parí jẹ́ pé bàbá Gani àgbà yá gbé wọlé bàbá Gani àgbà Haruna Ìṣọ̀lá ẹ bá dá sétò yìí. àlàáfíà owó pẹ̀lú ọmọ wọn dùn ní àkọ́kọ́ tí a bá ti ní àlàáfíà owó adé owó de ọmọ adé àkọ́kọ́ tí a bá ti ní àlàáfíà owó adé owó de ọmọ adé kíkan ò sí nínú mẹ́ta kò sí rárá àti bí mẹ́ta bá pé. Bàǹgà ní àgbà ó ní mọ́bì kan wà nù mẹ́ta àlàáfíà owó ọmọ kọ́lọ̀ fún wa mẹ́tẹ̀ẹ̀ta ni o. kálukú wa ẹ̀jẹ̀ kí ẹ gbọ́ jẹ́ bí wọ́n ti jẹ́. àlàáfíà ni bàbá àgbà tó yẹ ká kọ́ ni kówó tó dé. àlàáfíà ni bàbá àgbà tó yẹ ká kọ́ ni kówó tó dé. ọmọ ló sì kẹta gbogbo wa ló máa bímọ yìí. mo lè torí ọmọ jíjọ yìí. owó labí títí láyọ̀ mo mà rí yín ẹ káàbọ̀ sórí ètò ìṣẹ́jú kan la ní kẹ́tọ́ parí ẹ káàbọ̀ ẹ bómi ọ̀fẹ́ bóúnjẹ o
ẹ̀ ń bóre ọ̀fẹ́ ó bá túrà ẹ̀ ń bómi ìṣọwọ́ òbò oúnjẹ ìtẹ́ báyìí náà ní jòhùn tá a bá ti parí ètò yìí wọ́n máa replay back lórí péjì wa lórí péjì mẹ́ta ni ìtọ́wá wù yín ni ẹ lọ ń bẹ̀ bó jẹ́ Samis Dayo Agboola ni ẹ lọ síbẹ̀ bó jẹ́ Dayo Agboola rédíò TV ni ẹ lọ síbẹ̀ bó jẹ́ Dayo Agbo Media Diamond ni ẹ lọ síbẹ̀ ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ síbẹ̀ tàbí kẹ́ ẹ lọ sórí Facebook orí YouTube ẹ kàn táìpù Dayo Agboola síbẹ̀ lórí YouTube ẹ táìpù Dayo Agboola síbẹ̀ ẹ máa bá wa ń bẹ̀ Armstrong Abbott mo rí yín welcome to the show you are welcome Haruna Ṣọ̀rá ẹgbọ́n sókè. wọn ò ní bèrè pé owó ń kọ́ wọn ò ní bèrè pé aṣọ ń kọ́ àwọn sọmọrí wa bí abèrè máa sọ wípé ṣé àlàáfíà ló wà ilé ń kọ́ ìyàwó ń kọ́ ṣé dáadáa lọ́mọ ń bẹ nílé ìyẹn ló mú mi rántí wípé àlàáfíà lẹ́kọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta owó tàbí tọ́mọ nítòótọ́ ọlọ́mọ lójoogun wáyé kò ṣe má ní lórúkọ ọmọ kò ṣe má ní lórúkọ ọmọ ọ̀sìn ọmọ lábẹ́ ayé. I can see you àwo baba ló ń ta Máyọ̀wá Òkúbóyè mèyọ́ kan ṣoṣo ní Maryland mèyọ́ kan Maryland kan Máyọ̀kún Òkúbóyè ẹ káàbọ̀ sórí ètò. ọmọ tí ó kàwé rè kọ́lẹ́jì tí ó dènìyàn ńlá ni kí o fún wa bí. ọmọ tí ó kàwé rè kọ́lẹ́jì tí ó dènìyàn ńlá ni kí o fún wa bí. ọmọ tó máa gbé màmá nìyí dá màmá lọ́la. Prince Adéyẹrí Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Prince Adéyẹrí Adébáyọ̀ ẹ kú àbọ̀ sórí ètò. ó níwájú òkèèrè kéde ń tẹ ọmọ búburú tí màmá ẹ̀ ní àríyẹ́ra tí bàbá mi àríbá tí ẹ̀ méjì sáré. agbèkọ̀ wa Olúwa ọba àbúrò agbèkọ̀ wa Olúwa ọba fún wa lọ́mọ àdìdùnnú là ń bẹ̀bẹ̀ lọ. ẹ sọ́dọ̀ bá fà á bọ̀ ẹni bá lọ ló gbà kó láyé bí. ẹ jẹ́ ká yọjú ìjọ lọ́mọ lábùkù yẹ kẹ́mu kọ́ ọmọ mi kọ́. ẹ jẹ́ ká yọjú ìjọ lọ́mọ. ẹ jẹ́ ń tètè mú ètò yìí kí mú ìtàn yìí wá síbi ìparí ká lè parí ètò torí àwọn ètò míì fẹ́ wọlé lórí rédíò mo ní ẹ máa gbọ́ rédíò wa 24 hours ní àwọn ètò kan wà tá à ń ṣe lórí rédíò tá à ti gbé wá sórí Facebook ẹ máa bá lórí rédíò 24 hours ní oríṣiríṣi ètò ló wà ń bẹ̀ tẹ́ bá download application wa ẹ máa ráwọn ètò yìí ń bẹ̀ so ètò míì máa wọlé láìpẹ́ so ó yẹ kí n tètè round up yes mo ní kábíyèsí yìí ó bá rẹ́rìn-ín pé n ò jù báyìí náà lọ n ò jù báyìí lọ tí gbogbo ìlú fi mí ìyàwó ẹ̀ ṣàbá ṣàwàdà ó jáde ìgbà tó bá fi máa múra tán ọba ti lọ jókòó sí gbàgede ó pé gbogbo ìlú jọ ó pé gbogbo ìlú jọ ó ní kí gbogbo ìlú ó máa bọ̀ ó lóun fẹ́ dá ìyàwó òun lọ́lá inú ìyàwó yìí dùn ó wò pé ṣe bẹ́ẹ̀ ni mo lọ rin ẹ̀yìn fún kábíyèsí ó ti nífẹ̀ẹ́ mi jù tí ò dáa gbogbo ìlú péjọ ìyàwó náà dẹngẹpó ó gẹgẹlè ó lọ bí satellite dish ó kunjú ó faṣọ gidi sára Edith Onu welcome to the show I can see you ẹ káàbọ̀ o Edith Onu ẹ káàbọ̀ mò ń bá àwọn òtí dé. Ọláìdé Olúbóyọ̀ mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò bó tẹ̀ ṣe pé a ti ń gbìyànjú àti round up ètò ẹ kú àbọ̀ sórí ètò ẹnífẹ̀ẹ́ wa náà lẹ́ṣẹ̀ wá ẹ káàbọ̀ láti Nàìjíríà Ọláìdé Olúbóyọ̀ pásítọ̀ ńkọ́ Wùmí ńkọ́ àtàwọn àbúrò ẹ̀
ẹ ṣeun ẹ káàbọ̀. ẹ̀yin kọ́ yìí èmi kọ́ yìí Adéníkẹ́ Ajíbádé Abọ́dìṣàdé ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò àti lo ìṣẹ́jú márùn-ún extra lórí ètò ẹ jẹ́ ètè ráǹdì ìtàn yọ̀ ká close. ọba ní kí gbogbo ìlú ká péjọ òun fẹ́ dáyàwó òun lọ́lá ìyàwó faṣọ gidi sára ó wé gèlè tó fẹ́ mọ̀ kan sẹ́mọ̀ ó wọ bàtà onídẹ onígóòlù ó kó sétí ó kó sọ́rùn ó wà ọrùn gbàtí gbogbo ìlú pé tán ó ní kíyàwó lọ gbé igbá tó wà nílẹ̀ Ṣódẹ̀ǹdé Ọpẹ́yẹmí ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà ẹ kú àbọ̀ ó ní kíyàwó lọ gbé igbá tó wà nílẹ̀ lójú gbogbo ènìyàn ìyàwó gbé igbá yìí ó ní kó ṣíṣí tíyàwó máa ṣí igbá ẹ mọ nǹkan tó bá ìyàwó mọ̀ lọ sígbà lójú gbogbo ènìyàn ìgbà tó máa ṣí kí ló bá nú ẹ̀ orí bàbá ẹ̀ ló bá nú gbá èèmọ̀ rúgudu pẹ́pẹ́pẹ́bẹ́ ìyàwó lójú tán ọ̀dẹ̀ ògbọ́kọ yẹmí ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò dó àti roundup ẹ káàbọ̀ sórí ètò ẹ lọ sórí Facebook àbórí YouTube ẹ lọ tẹ Dayọ̀ Agboola ẹ máa rétò níbẹ̀ wọ́n tún máa play back gan lórí Facebook ìyàwó bá ṣígbá ó borí bàbá rẹ̀ nínú gbá ojó mú ẹ̀rù bá ó fìdí jálẹ̀ gbàùn ó dẹgbà rẹ̀ mọ́lẹ̀ kábíyèsí kábíyèsí bú sẹ́rìn ó ní mo fi hàn pé kojú ogún ìṣẹ́jú sí gbogbo táìmù tí ó fi wẹ̀ tán wo ó ní mo fi hàn pé tán bá fẹ́ràn èèyàn tán bá lágbára tán fi agbára hàn obìnrin ọ̀yọ́ ọmọ tú jáde pé ṣé mo yẹ kéré tó náà rèé tí gbogbo èèyàn ń bẹ̀rù mi ẹja kékeré tí ò jọwọ́ lọ tó ń dodò rú òun náà rèé o ó yá ṣe nǹkan tó bá ṣe ẹ̀yin ẹ̀mẹsẹ̀ ẹ̀yin kìnnìkan ẹ̀bẹ́ rí ẹ̀sìn di ogun lérí ọ̀rọ̀ kékeré tárábìnrin yìí sọ pé gbogbo ẹja tí ń dodò rú náà ò jápá lọ báyìí àṣebẹ́ ṣe rí náà rèé tí gbogbo èèyàn wá ń bẹ̀rù yín wọ́n ìgbàgbára rù ààrẹ Buhari bó ṣe wà yẹn máa máa sọ máa ní ẹ má bu o ẹ má bu ọ̀pọ̀lọpọ̀ wa la wà ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wa la ní ọ̀nkù ní Nàìjíríà tó lówó tó mọ̀wé tó kàwé ọ̀pọ̀lọpọ̀ wa la ní bàbá Nàìjíríà wọn mú wọn kán wá fi wọ́n ṣààrẹ ó ṣe wá jẹ́rù Buhari náà fi ṣààrẹ kò sẹ́ni tí ń bẹ lórí oyè tí ìṣepọ́lọ́ ló gbé síbẹ̀ màmá ni ẹ má bú wọn o ẹ má bú wọn arábìnrin tó rí ọkọ ẹ̀fín torí pọ́n jọ sùn sórí bẹ́ẹ̀dì tájọ́ sùn yàrá kan náà tó ní wá rí ẹ̀yìn fóun tó wà wò pé gbogbo yín náà ti ẹ̀rẹ́ ẹ̀jù báyìí lọ ẹja tó ń dodò rú òjápá lọ ogún ìṣẹ́jú sígbà yẹn ọkọ ti lọ bẹ́ orí bàbá ẹ̀ ó gbé wá hàn án ó sì nìkan bẹ́ orí òun náà síbi ògún nǹkan tó ṣe iyebíye kì í wọ́n o mẹ̀yọ́ òkúbóyè mo mọ̀ tó rí yín ègé ẹ̀ ṣe ǹjẹ́ wọ́n máa fèyí ṣe lọ because time ti lọ àdìjẹ time tó pọ̀ kí la mú bọ̀ nídìí ìtàn yìí bíbélì ní ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn ìyàwó yín ẹ̀yin ìyàwó ẹ tẹríba fọ́kọ yín bíbélì ò ní ẹ̀yin ìyàwó ẹ fẹ́ràn ọkọ yín o ẹ̀yin ọkọ ẹ tẹríba fún ìyàwó yín kálárábìnrin yóò fọkọ ẹ̀ sí yẹ̀yẹ́ bá mọ̀ bàbá rẹ̀ bá wà nílé ayé òun náà bá sì wà nílé ayé ìbámọ́ nílé ayé gbé ṣùgbọ́n wo pé àti di kankan náà gbogbo ẹja tí ń dodò rú òjá pálọ̀ àṣebẹ́ tí ẹ̀ṣẹ̀ ríre tó gbogbo yẹn wá bẹ̀rù yín wọ́n pé ẹ̀rù gan-an ló wà nínú ẹ̀mí ẹ̀ gan ló ń jẹ́rù
ọ̀rọ̀ tá a máa sọ tẹnu wa máa kó bá wa àní sọ o ẹ̀yin èèyàn mi ẹ̀yin olólùgbọ́ mi ẹ ṣé àdúpẹ́ ojú tẹ́ ẹ fi ń wò wá ò mà ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n join wa lónìí no matter what wọ́n ní yiniyini kẹ́ni ṣèmí ni aláwọ̀ èèyàn tán pọ̀ lónìí máa rọ́ọ̀ṣì orúkọ yín ni máa rọ́ọ̀ṣì ẹ̀ ni ọ̀làdẹ̀dẹ̀ orí òkè lawal ọmọlára olúbùnmi kíkẹ́lọmọ adébọ̀gún ruth ọláìdé sùnbọ̀ akitì aládé olúwaṣeun adéwálé ọlọ́lá nọyẹmí kẹrẹsàn caroline enuziro exhibit carry cynthia wise ṣíjúwọlé adébólú ọmọtúndé bashir tósìn asizat sísí ẹwà tómi adek níyì ògúnmọ́kù yéwándé ruth evans fúnbí ọdúnjùyìgbé akinfad ayọ̀dèjì emmanuel kadijat adélékè ọmọládé ní canada ọlá olùkànnì ọ̀túnba fẹ̀mọ́là kásítà adéníkẹ́ bọ́lájókòó sóyọ́yè òní ọmọládé awolọ́pẹ́ ìjìọlá gbẹ̀ngà oyinlóye bash olóyè ọlábọ̀dé quadri adémíní sami dairo robot printing line oyèdèjì oyèwọ̀bí fada arọ́fẹ́mi banks ìdòwú adébísí adébáyọ̀ adéwálé moshood adékúnlé quadri olúwatóyìn kẹ́hìndé owó ẹ̀yẹ àlùkò ọládìpúpọ̀ matthew rejoice dennis délé thomas elizabeth adétòrò bọ́láńlérájí felix gègúnmọ́lá ọlágbóyè fẹ́mi aládé monday ayẹnibẹ́pọ̀ victor amaka doris ṣèyí akínbínú àwọn èèyàn pọ̀ lónìí ẹ dákun adéníyì adélékè ọmọládé ọmọtọ́lá olúṣọlá àtinúkẹ́ tóní domingo mercy nnamdi gbẹ̀ngà sówùmí owólabí títílayọ̀ armstrong ebol mayọ̀kún òkúbóyè prince adéyẹrí adébáyọ̀ edith onu ọláìdé olúbóyọ̀ adéníkẹ́ ajíbádé abóríṣàdé sódàǹdé ọpẹ́yẹmí yẹmí mo rí gbogbo yín o ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò àdúpẹ́ ẹ pàdé wa tó bá ti di aago kan lọ́la lórí facebook wa ẹ pàdé wa aago kan ètò tòní ẹ lọ wò ó lórí youtube ẹ máa bá ń bẹ̀ yìí tá a ṣe lánàá wà ń bẹ̀ yìí tá a ti ṣe láti ẹjọ́ ìgbogbo ẹ wà ń bẹ̀ ẹ lọ download application wa ẹ wá ṣe ìkéde yín o kàgbé sáyé káyé mountain tà ǹjẹ́ títí di ọ̀la ojú tẹ́ fi wò mí ò mọ̀ ní fọ́ etí tẹ́ fi gbọ́ mi ò ní di àwa la máa wá ẹ̀yin la máa bá bàbá Gani ètò báwa dá sọ̀rọ̀ yìí o. ẹni tó lùwà bá ti dá lọ́rọ̀ orin wa kò ṣe é farawé. ọ̀tá ẹ̀ bá ò lè ga pátá. kò ṣe é farawé. ọ̀tá ẹ̀ bá ò lè ga pátá. ìbà Olúwa. ìbà wọn tó nílé ayé.